wọ́n máa kí wa mo kí gbogbo wa káàkiri gbogbo àgbáláyé mo kí gbogbo ẹ̀yin èèyàn nílé lóko lájò lẹ́yìn odi èmi ọmọ yín náà kúkú ni Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Mo tún ti dé bí mo ṣe ń dé, mo ti yọ bí mo ṣe ń yọ, mo ti bọ̀ bí mo ṣe ń bọ̀. Mo máa kẹ́yìn àgbààgbà, mo kẹ́yìn èèyàn, mo kẹ́yìn tẹ́ ẹ mọ̀ tó ń tẹ́ ẹ mọ̀ sí káàkiri gbogbo àgbáláyé. Mo kẹ́yìn tẹ́ ẹ mú hùn tẹ́ ẹ dẹ̀ mọ̀ tá à ń sọ nínú rẹ̀. Àbẹ́ẹ̀rí nǹkan. Awífúnni kó tó dá ní àgbà àjàkadì ni. Ọ̀rọ̀ tó jọ bí òwe tó jọ bí fẹ́fẹ́ ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ ńláńlá, ọ̀rọ̀ tó yàtọ̀ sí ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń lò. Inú ẹ̀ náà láti mú wá. Ẹ gbọ́ mi yé bí? Torí pé tí ò yé nìkan yékéyéké ló yé ẹlòmíì. Ní tó jẹ́ kọjú sẹ́nìkan ẹ̀yìn ló máa kọ sẹ́lòmíì. Kábíyèsí Elédùmarè ọba tó láyé. Mo kí ọ̀gá mi, mo kí yín Mr. Àjọrìn, mo kí yín ẹ kú ọjọ́ méjì mẹ́ta. Bàbá mi wọ́n ní bí ìṣe ò bá dédé ṣẹ́ tí ò bá sí kúkú ní rí ni. Gbogbo tó láwọn nǹkan kan tí a face, àwọn kankan tó ṣẹlẹ̀ òun ló di pé máa rábúrò yín ẹ̀rọ ọmọ yín níta. Àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó lo ohun gbogbo tó ń ṣe ohun gbogbo, ọba tó láàyè títí ẹ̀ tí ò pa kádàrá dà, ọba tó jẹ́ pé òun náà ló tún pa kádàrá èèyàn dà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó gbẹ̀mí. Ẹ má rò pé bóyá gbogbo tó ń lọ pátápátá gbogbo ẹ̀ náà là ń rí ládẹ̀ ń gbọ́. Bọ́ òkè ọ̀hún ò jẹ́ ká rí òkè yìí. Bàbá mi Àjọní mo kí n púpọ̀ torí tán bá ní pé nínú àwọn olólùfẹ́ Àlùkà Orí Adé Adébọ́lá aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV lẹ́wà. Àwọn tó fà mí òun náà ní Ọlọ́run ọba láàánú kò bá ní fi í sílẹ̀. Ní tí ò yé ọmọ ènìyàn màá jẹ́ kó yé wọn lénìí. Ọ̀rọ̀ wọn àgbààgbà ilẹ̀ Yorùbá òun mú màá wá sọ. Torí pé mo yànnà náà níjọ́ wo ẹni ó likely kí n sọ ọ̀pọ̀lọpọ̀ program lénìí. Bọ́ eléyìí mo kọ́kọ́ wá gbé wá ná. Torí mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn Afẹ́nifẹ́re àti àwọn àgbààgbà, àwọn ẹni tí ò yé nínú ayé tó jẹ́ pé wọ́n ń ba nǹkan jẹ́, wọ́n dẹ̀ ń dà lóru. Àwọn àgbààgbà yìí mo rí pé wọ́n ronú débi tó yẹ kí wọ́n ronú dé. Àwọn tó jẹ́ pé wọ́n jókòó débi pé kí ó má kan ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Àwọn àgbààgbà tí wọ́n pè ní Afẹ́nifẹ́re yìí wọ́n ro ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀. Àwọn generation tó ń dìde, àwọn náà ló fẹ́ di generation míì tí wọ́n fẹ́ máa wà lórí ipò yẹn lọ. Àmọ́ orí ìrírí tí àwa ọ̀dọ́ ọ̀sìn rí ni wípé àwọn tá a pè láfẹ́nifẹ́re wọ́n fẹ́ lọ síwájú ọmọ Yorùbá, wọ́n fẹ́ nǹkan rere fún ọmọ Yorùbá torí pé àdánù ọmọ Yorùbá náà wá. Wọ́n fẹ́ kí generation míì dìde àfàwọn ni. Wọ́n ti wá gbàgbé wípé kò sí bá a ṣe pé láyé tó, kò sí bá a ṣe wà tó, ìjọ kan á jáde nínú ayé náà ni. Bàbá mi kò ní bàjẹ́ fún wa. Bọ́ àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí Mr. Àjọrìn, Ọlọ́run ọba láàánú kò ní fi yín sílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ó ṣe jẹ́ pé àwọn ọ̀dọ́ ni à ń sọ́fà. Gbogbo àwọn ẹni tó lọ skul wọn àríṣẹ́. Gbogbo àwọn tó ń wọ 50 tí wọ́n wọ 100 tí wọ́n wọ 80 60 àwọn ló ń wà lórí ipò. Níjọ́ òun táwa gan gbọ́njú díẹ̀ ní 80 something lọ sọ́hùn. A mọ̀ pé ẹni tó bá ti wọ 50 years gbúdọ̀ rìtáyà.
kó máa gba owó iṣẹ́, kó máa gbowó fẹ̀yìntì. Gbogbo àwọn bàbá arúgbó yìí àwọn ló fẹ́ máa ṣègbésí ayé. President tó bá ti wọ 50 kò gbúdọ̀ máa wà ńbẹ̀. Gómìnà tó bá ti wọ 50 kò gbúdọ̀ máa wà lórí ipò. Ọmọ bẹ̀rẹ̀, àwọn ọmọ tó bá yẹ pé àwọn ọmọ tó wà nísìn, àwọn generation tó wà nísìn, àwọn ọ̀dọ́ tí wọ́n ní experience láti ṣiṣẹ́, láti gbé technology míì wọlé, ẹ jẹ́ kí wọ́n bọ́ síbi ipò. Ẹ jẹ́ kí ìlọsíwájú wà nínú ìlú. Ẹ jẹ́ kó yé wọn. Ẹ jẹ́ kẹ́ lo experience wọn. Àwọn ọpọlọ tẹ́ ti ń lò látọjọ́ tó ti pẹ́, òun lẹ́yìn ń lò nísìn. Àwọn ọpọlọ tí ò change láti ìgbà yẹn lẹ ń lò dè ní. Àwọn ọmọ ọ̀dọ́ ọ̀sìn, àwọn ẹni tí wọ́n ní ọpọlọ, tí wọ́n ti ka ìwé ìsìn, tí wọ́n ti mọ̀ nǹkan tó wà nínú ayé, wọn à ṣe kankan. Ẹ jẹ́ kí wọ́n dọmọ̀ta, kí wọ́n di cortis. Àwọn ọmọ tó ní talent, tó ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ, ẹ jẹ́ kí wọ́n rọ́pọlọ lò. Ẹ gbọ́ mi yé? Torí pé àwọn nǹkan tí mò ń sọ yìí, ẹ jẹ́ ká jọ tẹ̀ dáadáa. Torí pé tẹ́ ẹ bá ní ká jọ wò, ẹ mọ̀ pé òtítọ́ ọ̀rọ̀ ni mò ń sọ, kì í ṣe ọ̀rọ̀ eré. Àwọn bàbá yìí wọn fẹ́ kí àwọn generation míì bọ́ sórí ipò. Àwọn tó ti ń rúlù bọ̀ láti ìgbà tí wọ́n ti bí àwa tá tún gbọ́njú nígbà tá à ń gba épìnì, àwọn lóyìn rúlù títí náà. Wọn fẹ́ kúrò lórí oyè. Ìjọ́ wo làwọn ọ̀dọ́ tó fẹ́ bọ́ bẹ́ẹ̀? Ìjọ́ wo làwọn èèyàn tó fẹ́ gbọ́n? Orí ipò tẹ́ ẹ̀ ràn rí mọ́ yìí, tó bá ṣe pé ẹ̀ ṣe 4 years, ẹ̀ ṣe tẹ́ ẹ̀ ní wọ ọbẹ̀ mọ́, tẹ́ ẹ̀ ní dùpò kankan mọ́. Bó jẹ́ gọ́vnà ló lọ fún, ìfún kó jẹ́ kánsẹ́lọ̀ ló lọ fún, o gbúdọ̀ tún dùpò kankan mọ́. Tó bá ti wọ 50 years o gbúdọ̀ dùpò kankan mọ́. Tó bá ti wọ 50 years o lè dùpò míì. Ìwọ tó bá ti wọ 50 years, owó tó bá ti rí fi dálé sẹ́lẹ̀ kí àwọn ọ̀dọ́ ríṣẹ́, kí àwọn èèyàn ríṣẹ́ láti fi túnlù ṣe. Bọ́ àwọn ọ̀dọ́ ní experience láti build iná, láti mú technology míì wá bí ìlú ṣe lè develop. Àwọn arúgbó tí ń gbọ̀n lọ́wọ́ gbọ̀n lẹ́sẹ̀ wọn lẹ̀ ń gbé síbẹ̀. Àwọn arúgbó bẹ́ẹ̀ lòmí ò ṣe ẹ̀gbọ̀n lọ́wọ́, owó tó fẹ́ kó dín fíran díran ẹ̀ òun ló ń jà fún. Ẹ rò dáadáa, torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹ mọ̀ ìdí tá a fi ń béèrè fún ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo ẹ̀yin màámi, ẹ̀yin bàbá mi tẹ́ ń darapọ̀ mọ́ wa, mo kí yín, àánú Ọlọ́run máa bá yín. Bọ́ àwọn àgbààgbà yìí, àwọn tó jẹ́ àgbààgbà yìí àti ìmọ̀ ìtumọ̀ tí wọ́n ń ṣe, torí pé mo rí pé kò sí ìrònú nínú ọ̀rọ̀ wọn. Àwọn ọ̀dọ́ tí wọ́n lọ léèwé, tí wọ́n ní ọpọlọ, tí wọ́n ti ní technology ní orí, àwọn oríṣiríṣi ọ̀rọ̀ míì, àwọn oríṣiríṣi nǹkan míì, ẹ fẹ́ kí wọ́n lò ó. Ẹlẹ́yìn Afẹ́nifẹ́re, ẹ Fẹ́nifẹ́re fúnlẹ̀ Yorùbá, Afẹ́nifẹ́bi ni yín. Wọ́n ní ká má bu àgbàlagbà bọ̀, èmi á sọ eléyìí, mi ò ní bu yín bọ̀, màá máa jẹ́ létetí. Kí ló dé tẹ́ fi ń fi ìyà jẹ generation tó ń bọ̀? Ẹ ti rí ọmọ yín, níwọ̀n ìgbà tẹ́ bá ti wọ 50 years, ẹ máa kúrò lórí àga tẹ́ bá wà, ẹ máa resign, kẹ́ lọ rọ́kúnlé, kẹ́ máa gba retirement yín, kí àwọn ọ̀dọ́ tó máa ṣe ẹ̀tọ́ yín fún yín. Owó tẹ́ ẹ rí nígbà tẹ́ ẹ wà lórí ipò, ẹ dájọ́ kẹ́ fi build business, kẹ́ máa ran àwọn èèyàn lọ́wọ́. Orí ipò yìí ṣáà fẹ́ kú síbẹ̀, ẹ ṣàtúnṣe. Ẹ gbàgbára, ẹ̀yin yìí lẹ wà níbi tẹ́ ẹ gbàgbára lọ́wọ́ àwọn ọba. Àwọn ọba náà ti wá jẹ ìjẹkújẹ. Ẹ rí i pé ẹ rí mi lẹ́nu ọjọ́ mẹ́ta, ẹ̀yin èèyàn mi. Má sọ ìdí, má sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Òótọ́ ìyè onítìrí, ó ṣe títí ẹ̀, wọ́n fi kó bá àwọn ẹni tí ò ṣe nǹkan kan. Ó ní tó ṣẹlẹ̀ tá a gbé síta nígbà tí tọ̀rọ̀ yóò onítìrí ṣẹlẹ̀. Àwa tá a mọwọ́ mẹsẹ̀,
wọ́n máa àtáàkì òun lẹ̀ ṣe rí mi ń ta bó tún wá yá bẹ́ẹ̀ nínú àwọn tó jẹ́ lídà wa gbòógì tí àjọ ń jókòó. Tẹ́ bá gbọ́ pé wọ́n jí àwọn èèyàn kan gbé ní kí là ń pe ìlú yìí náà lọ́nà Ọ̀yọ́ recent ká tó dé Bàràpá màá rántí bẹ̀ ẹni yìí àbúrò òun ọmọ tó bí tó kàn wá tàjọ ń jòkó sí mítìn uma yẹn ọmọ ẹyọ kan tó bí láyé lọ́rùn ni wọ́n kidnap ẹ̀ wọ́n tún gba 5 million naira wọ́n dẹ̀ tún pọ̀ ọmọ yẹn níjọ́ Monday eléyìí wọ́n tún pa ọmọ àwa ń fèsì àwọn kankan tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ nínú àwọn èèyàn wa kan tá a jọ ń wà ẹ máa rí pé mo post pé ẹnìkan kú ìyẹn kú nínú àwọn strong men ilẹ̀ Yorùbá ó jáde láyé tó já àwọn tá a jọ ń jókòó gbèsè síkì ráńpẹ́ ọ̀rọ̀ pé wọ́n tún wá bá wa ń bi tá a wà ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ pé wọ́n tún kidnap àbúrò àbí ọmọ ìyẹn wa ní Gbóọ̀rà tí wọ́n fi sọ pé ọba Gbóọ̀rà gan nígbà táwọn èèyàn lọ ọba Gbóọ̀rà ní pé gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa o wọ́n ní pé wọ́n ní àwọn àlàáfíà ìlú àwọn ló jẹ́ àwọn lógún pé àwọn ò ní jà pẹ̀lú Fúlàní kan má sì gbá kan ǹjẹ́ sọ yẹ kó máa rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ jí ọmọ yẹn gbé wọ́n tún gba 5 million wọ́n dẹ̀ tún pọ̀ ọmọ yẹn ọmọ tó ṣẹ̀ ń bọ̀ àwọn ògo ọ̀la tí àwọn àgbààgbà ò fẹ́ káwọn ògo ọ̀la rí nǹkan kan ṣe ẹ mọ wàhálà ọjọ́ mẹ́rin èmi fúnra mi ò lè wẹ̀ torí lórí wàhálà tó ṣẹlẹ̀ tá a sáré kiri débi pé mo sick nínú ẹ̀ kí ni tó ṣe àwọn àgbààgbà tí ẹ fi ń ba ogun nǹkan yìí jẹ́ lọ ẹ wá láwọn Afẹ́nifẹ́re bí ni wọ́n o wọ́n Afẹ́nifẹ́re wọ́n ronú bí wọ́n ṣe ń pa èèyàn léraléra nísìnyí wọ́n ń pààyàn nílẹ̀ Yorùbá wọ́n ń ba nǹkan jẹ́ lọ́tùn bọ̀ èmi gba àdúrà kan mùsùlùmí máa bá mi jà kìrìsìtẹ́nì máa bá mi jà even babaláwo gan ọba máa bá mi jà gómìnà gan lè bá mi jà lé lórí tí mo ń bẹ lọ́hùn ọba fún mo ní inú àwọn àfáà tó bá lókìkí jù tó jẹ́ Yorùbá tó jẹ́ pé nílẹ̀ Yorùbá wọn lè fi ṣeré nílẹ̀ Yorùbá mo bẹ lọ́hùn ọba àtọba Allah àtọba Jísọ́ọ̀sì àti ọba Elédùmarè kí Ọlọ́run jẹ́ káwọn kidnapper kan wọ́n jí wọn gbé tí wọ́n bá tún wá jí wọn gbé mo bẹ lọ́hùn gan tí wọ́n bá lè pa wọn kí wọ́n pa wọn lábásà kò burú usra takala rutirika mú ìsinmi rẹ lórí nǹkan ọ̀gbun ẹni torí àwọn àfáà múrí pọ́pọ̀lọpọ̀ sọ̀rọ̀ lórí tó ń ṣẹlẹ̀ àwọn pásítọ̀ wọ́n jí pásítọ̀ kan gbé ní recent yìí lára àwọn tí wọ́n jí gbé pẹ̀lú ọmọ yẹn mò ń sọ torí ó dà pé sáàdì kan náà ni bóyá ara wọn ni bóyá wọn jọ ni bóyá wọn ṣe sábàbí ni bọ̀ Monday náà pa ẹni yìí Monday yìí náà pa wọ́n dẹ̀ gba 5 million lọ́wọ́ èèyàn mẹ́ gbogbo àwọn tá a pè pé kí wọ́n lè wọnúgbó nǹkan tí wọ́n bá bọ̀ tí ọba yẹn fẹ́ kí wọ́n wọnúgbó ẹ̀wọ̀n ni mo kọ́kọ́ sọ pé mo sọ yẹn mo wá bẹ lọ́hùn pé kí wọ́n jí àfáà kan gbé tó lókìkí jù tó jẹ́ àfáà Yorùbá kìí ṣe àwọn àfáà tó jẹ́ pé wọ́n máa ní kí àfáà tó jẹ́ èèyàn tí Yorùbá ò lè fi ṣeré àbí tí àwọn ará bígun ò lè fi ṣeré kí wọ́n jí gbé òun la tó máa mọ̀ bẹ́ẹ̀ náà ni kí wọ́n jí pásítọ̀ ẹnìkan gbé pásítọ̀ tó lókìkí tó jẹ́ pé kìí ṣe pásítọ̀ kékeré tí è ṣe pásítọ̀ yẹ̀yẹ́ tí è ṣe pásítọ̀ rádaràda pásítọ̀ tó jẹ́ pé Nàìjíríà gan máa mọ̀ pé nǹkan ṣàwọn kí wọ́n jí gbé tó bá máa pa lábásà kò burú àwọn nǹkan tí mò ń bẹ lọ́wọ́n ọba fún un mo dẹ̀ ń bẹ lọ́wọ́n ọba Elédùmarè ọba tó láyé àwọn gómìnà
bí 2 sí 3 kí àwọn ajínigbé jí wọn, kò bá àjọ ọmọ wọn náà ni kí wọ́n jí wọn gbé kan wọn pa tó jẹ́ gómìnà ilẹ̀ Yorùbá, kí wọ́n lè mọ reality tó ń dùn àwọn èèyàn, torí àwọn ẹni tí wọ́n pa wọn níyì níwájú àwọn tí wọ́n lówó. Àwa tálíkà a níyì, àwa tá àjẹyàn a níyì, àwa tá àmọ̀ kankan a níyì níwájú àwọn ẹni yìí. Bẹ́ẹ̀ náà ni ọba 3 náà pa àbí 5 náà ti pa tẹ́lẹ̀tẹ́lẹ̀, kí wọ́n wá wá èèkàn nínú àwọn ọba. Àwọn ò parọ́ ilé ìtawà sọ bàbá, Igbó Ọrà náà ti jí gbé. Ẹ gbọ́ mi yé, àwọn kidnapper jí gbé tó jẹ́ àwọn arábí, wọ́n sápè, wọ́n máa gbowó, wọ́n gba 5 million, wọ́n dẹ̀ tún pa. Ẹni tẹ́mi ń sọ, ẹni tó súnmọ́ mi lèmi ń sọ, kìí ṣe pé bóyá mi ń wá àwáwí. Ẹni tó ṣẹlẹ̀ sí gangan ó máa fẹ́ kó láàṣẹ, ọmọ kan ló máa bí. Ẹ dáhùn, ọ̀rọ̀ tí mò ń sọ yìí èmi ń sọ pẹ̀lẹ́dùn ọkàn tèmi ni. Bẹ́ẹ̀ náà mo á gbàdúrà kan tó gbé àwọn ọba mi kí wọ́n gbé wọn kan pa wọ́n dànù. Bẹ́ẹ̀ ni àwọn orí adé tó wá lókìkí tó níkàn tó nífẹ̀ẹ́ fọ́nà, àwọn first class mo tọrọ. Mo sọ ẹ kọ́ọ̀tì àárín yìí, ẹ bá mi ṣí ẹ̀ kiri, ẹ kọ́ọ̀tì ẹ̀ kẹ́ ẹ sọ nǹkan tí mo sọ yìí. Torí pé tó bá jọ́mọ èèyàn lásán àbí èèyàn lásán kan náà jí gbé, kò sí tó kan ọba, kò sí tó kan ìjòyè, kò sí tó kan àwọn gómìnà, kò sí tó kan àfáà àti pásítọ̀. Kí ló ń ṣe wá tá à nílé sòdodo ọ̀rọ̀? Kó lo akọ̀wàlákà náà mọ̀rọ̀, kò sí bódòdó sì lè kéré tó, dandan ni ká sọ. Kí ni tó ń ṣe wá pàtó? Kí ni tó ń ṣe wá tí ò ṣẹlòmíì gangan? Ká bára wa sọ tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀. Mo mọ tí mo ti go through láti jọ Wednesday tó ti lọ, kìí ṣe léyìí tó lọ yìí o, láti last week Wednesday sí now, lórí àwọn kankan tó ṣẹlẹ̀ tá a gbé síta tẹ́ẹ̀ fi rí mi ń ta. Ẹ dáhùn, látòrí tó ṣẹlẹ̀ sí òní tàwọn onítìrí táwa tí wọ́n ba ìlú tán fẹ́ ba nǹkan jẹ́, tán fẹ́ ba tá a gbé dání jẹ́, tán bara wọn jẹ́. Ṣé ẹ̀mọ tó affect lọ́dọ̀ wa táwa, ká tó tún wá sọ ti bòmí, ká tó tún sọ tó tún ṣẹlẹ̀ tó jálura wọn bẹ́ẹ̀. Wọ àwọn nǹkan yìí àwa sọ torí èní kọ́ torí ọ̀la ni. Àwọn Afẹ́nifẹ́re àtàwọn nǹkan tí wọ́n pera wọn láwọn àgbẹ̀, máa jẹ́ kó yé yín, àwọn nǹkan wà tó jẹ́ pé àwọn àgbẹ̀ wa tá nínú ìlú àwọn ò mọ̀ sí. Àwọn tí wọ́n wà nípò agricultural ni, tó jẹ́ pé àwọn ló ń ṣiṣẹ́ fún ìjọba, àwọn ló ń sáìn pẹ̀lú méjì ààlà. Mímọ̀ sí gbogbo àwọn yìí, báwo náà ṣe máa sáìn pàjọ nílẹ̀ ilẹ̀ Yorùbá. Mo sọ̀rọ̀ lórí ẹ̀ níjọ́ yẹn pẹ̀lú tó ń ṣe ní mo ra kò wípé nǹkan kan ṣẹlẹ̀ mi sọ. Mo mọ tó ṣẹlẹ̀, mi lè súnlé, mi ò ríyàwó, mo mọ bí mo ṣe ń sùn lórí tó ṣẹlẹ̀ yìí, láì jalè láìsí kan, lórí àwọn ìdúró fáwọn ẹnìkan. Gbọ́pọ̀ yín ó mọ̀ ntójú rí ntójú kàn, ọ̀tọ̀ làwọn tó dáná, ọ̀tọ̀ làwọn tí wọ́n ń kó. Mo ń sọ bí òwe, àmọ́ wọn gbé mi o, bọ̀ mo wà níbẹ̀ lórí ìjókòó tán fi kó àwọn tí wọ́n kó. Ìyẹn ká gbé yẹn lẹ̀, ìyẹn láàyè. Inú nǹkan la ti ń gbọ́ kan, torí pé tó bà wá nínú jẹ́ pé yàn kú níjọ́ tí mo sọ yìí. Àwọn tó jẹ́ ní tájọ wà, tájọ ń jókòó ṣe mítìn, ó jáde láyé, ewé tó kí ọ̀run rẹ̀. Nǹkan míì tún ṣẹlẹ̀ níjọ́ náà, ó tún di ijọ́ kejì ijọ́ tí mo sọ yìí, níjọ́ Wednesday, ijọ́ Thursday náà kidnap ọmọ tí mo sọ yìí. Monday tá máa bọ́ sọ́sẹ̀ mi,
ni wọ́n pa ọmọ yẹn lẹ́yìn ìgbà tí wọ́n gba 5 million. Ta ló gbàdúrà rẹ̀ pé kírú ẹ̀ ṣẹlẹ̀ sọ́mọ tó bí? Nínú ẹ̀yin tẹ́ ń wò mí, mo fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ sí i. Wọ́n á tọrọ èmi tó wá tọrọ fún yín pé yín tó ṣẹlẹ̀ sí arábìnrin náà Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí yín. Àwọn ajínigbé tó máa gbà kan lọ́wọ́ yín tó máa pa ògo ọmọ yín, mo máa ń ṣe ládùúrà, tó máa pa ògo tẹ́ ní nínú ìdílé yín, wọ́n máa ní wọlé tọ̀ yín, wọ́n ní pa yín lẹ́kún lọ́sàn gangan láàárọ̀ gangan pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ògo yín, ìdùnnú yín Ọlọ́run ní gbà mọ́ yín lọ́wọ́. Àwọn abatẹnijẹ́ kò ní gbà mọ́ yín lọ́wọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ bá mi kọ́ tiẹ̀ fáwọn Afẹ́nifẹ́re àti àwọn gómìnà àti àwọn ọba, bẹ́ẹ̀ náà ni pásítọ̀ àti àfáà. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, àwọn pásítọ̀ àti àfáà, mo bí Ọlọ́run ọba Elédùmarè, kábíyèsí ọba Allah tọ̀dọ̀ tàwọn mùsùlùmí, àbí mo lè láwà mùsùlùmí, Jésù tàwọn ti kìrìsìtẹ́nì báwọn ṣe nígbàgbọ́ rẹ̀, àwọn Elédùmarè àwọn oníṣẹ̀ṣe tilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni mo fi bẹ́ẹ̀ Ọlọ́run wọlá afẹ́fẹ́ wọlá ìjì tó jà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí káàkiri gbogbo àgbáláyé, bá mi jẹ́ kó wá sí ìmúṣẹ. Àyàfi tó o bá jẹ́ Ọlọ́run mọ́ lókù. Lórí mo ti ń gbà láti ọjọ́ mẹ́ta kí wọ́n jí ọba bíi mẹ́ta àbí méjì gbé sí tó jẹ́ first class. Tí wọ́n bá jí wọn gbé, kí wọ́n lóògùn kó má jẹ lànà kan pa wọ́n dànù. Bẹ́ẹ̀ ni, torí pé wọn bìkítà lórí àwọn tí wọ́n ń gbé tí wọ́n ń pa. Bẹ́ẹ̀ ni, wọn bìkítà lórí àwọn tí wọ́n ṣe kíni o, tí wọ́n ń jí gbé tí wọ́n dẹ̀ ń pa. Bẹ́ẹ̀ náà tún ni wọn bìkítà lórí àwọn tí wọ́n ń rape, lórí oúnjẹ tá à ń jẹ, gbogbo dúkìá wa tí wọ́n ń bàjẹ́, wọn bìkítà lórí ẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa. Mo wá gbàdúrà fún Ọlọ́run nínú àwọn gómìnà kan wọ́n jí 3 gbé àbí 2 tí wọ́n bá pa wọ́n, or kí wọ́n jí ọmọ wọn gbé tí wọ́n nífẹ̀ẹ́ sí kan pa dànù. Bẹ́ẹ̀ ni mo bẹ̀ Ọlọ́run ọba Elédùmarè bẹ́ẹ̀ k'Ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀ fún wọn ní nǹkan tó máa dùn wọ́n. Ẹ gbọ́ mi yé? K'Ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ náà tún ni mo bẹ̀ Ọlọ́run kó bá mi darí sọ́dọ̀ àwọn pásítọ̀ tí wọ́n jí gbé ń jọ òkò lórúkọ ní ẹ̀sẹ̀ ká ní ọ̀sẹ̀ jẹ́ kó hàn. Pásítọ̀ yẹn ò lórúkọ tó jẹ́ pásítọ̀ Redeem, kò lórúkọ. Tó bá lórúkọ ẹ̀ ní sọ bẹ́ẹ̀. That's my life. Tí wọ́n bá pa pásítọ̀ yìí ó bẹ́tà. Tí wọ́n bá pa pásítọ̀ tó bá lórúkọ, kí wọ́n padànù, kí wọ́n jí gbé kí wọ́n padànù, tó jẹ́ first class pastor. Bẹ́ẹ̀ náà ni àfáà ilẹ̀ Yorùbá tó lórúkọ pátápátá. Gbogbo ẹ̀yin mùsùlùmí tó bá wù yẹn bú mi, tó bá wù yẹn sọ̀rọ̀ sí mi, mo sọ ni torí ìsìnlẹ̀ máa mọ̀ tó bá ṣẹlẹ̀ sí wa. Ẹ mọ̀ pé àwọn tí wọ́n pa yẹn wọn kì í ṣe wúrẹ́, wọn kì í ṣe ẹran tí wọ́n fi pa wọ́n bí ẹni tí wọ́n pa wọ́n nípa fọnáfọ́sù. Ṣé ẹ mọ̀ pé àwọn mùsùlùmí náà ló ń ṣẹlẹ̀ sí? Àwọn tí wọ́n ń pa jù mùsùlùmí ni. Ẹ dá mi lóhùn. Wọ́n pa wọ́n sóko, àwọn tó ń gbá, àwọn tó ń ṣàwo, àwọn ọmọ tí wọ́n ń jí gbé, ṣé wọn kì í ṣe mùsùlùmí? Ṣé a ronú débẹ̀? Àwọn nǹkan yìí, àfáà tó bá lórúkọ jù tó jáfa Yorùbá, èmi ò mọ̀ o, mi ì dárúkọ yàn, kí wọ́n jí gbé tó bá wù nǹkan padànù. Lábàṣà kò burú, mò ń sọ ni. Ìjọ yìí náà tẹ́lẹ̀ ayé, ilé ayé tá a wà yìí, kúlù ayé sáyà mútu láyé sáfìdù nìyà sùfùtù. Gbogbo bàbá sì wà á jẹ́ kí nìkan náà ayá máa kú ni. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo máa kú ń jọ̀kan, ǹjẹ́ sẹ́ mo mọ̀ bóyá mo máa da lẹ́gàn. But ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ dí, wọn à dẹ̀ ronú nínú àwọn nǹkan tó wà nínú ayé láti mọ̀ wípé bó ṣe rí lélẹ̀. Bó mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ogun tó ń lọ, ó ń lọ bó ṣe yẹ kó lọ, ó ń bọ̀. Ẹ̀yin àgbààgbà yìí náà lẹ wà nínú àwọn tó di Ìgbòho Ṣàmú. Wọ́n ń tọ̀ bó ṣe yẹ kí wọ́n tọ̀. Àwọn tó yẹ kẹ́ ẹ bá bàbá Tinubu sọ̀rọ̀,
arúgbó fẹ́ gbígbèsè gbọ́ kò sí ẹ̀wọ̀n tí Ọọ̀ni fẹ́ sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹni tó bá ní Nàìjíríà yìí máa work kò lè work. àwọn onítìrí gọ̀ wọn nílàákàyè wọ́n pìpì ẹ̀bọ̀ wọn lọ́pọlọ sáwọn tẹ́ fẹ́ bájà wọn kì í ṣe Yorùbá ọ̀dẹ̀ nìyí ẹ wọnú gbó kẹlẹ́fẹ́ lé àwọn Fúlàní kí gọ́ọ̀mẹ̀ntì rí pé àwọn ẹ̀ ń clear àwọn tó ń kidnap ni dúpẹ́ ẹ lọ́n fèsì kíní lọ làákà yín kéré tó láwà ò bá yín jà ẹ̀yin lẹ́lẹ́fẹ́ dá wà ẹ̀yin lẹ́lẹ́fẹ́ dá ṣe ti yín mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin fẹ́ bà táwa gbé dání jẹ́ Ọlọ́run dẹ̀ ti bà tọ̀dọ̀ yín jẹ́ báyìí gbogbo àwọn tẹ́jọ wá wà tẹ́ wà nídìí ara yín ṣe bọ́lọ́wọ́n bá rí yín gbọ́ kéṣe bẹ́ẹ̀ kò kàn mí ọ̀rọ̀ yín ò kàn mí gbọ́ ọ̀rọ̀ èèyàn mi tí wọ́n kidnap tó gba 5 million naira pẹ̀lú àwọn nǹkan oríṣiríṣi tó ti ṣẹlẹ̀ sí wa láti wẹ́ẹ̀sì tó lọ yìí títí dàsìkò yìí mi tó ti sọ̀rọ̀ lórí ẹ̀ mo kí yín ọ̀gá mi Masbi mo kí yín lọ́pọ̀lọpọ̀ Masbi TV bá mi ṣe ẹ̀ àwọn ọ̀rọ̀ yìí àwọn èèyàn ronú sí wọn àdẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn nǹkan tó wá ń ṣẹlẹ̀ káàkiri ǹjẹ́ ṣé wọ́n rò ó ọ̀gá mi Masbi kò ní bàjẹ́ fún yín ọ̀gá mi Masbi nǹkan ṣẹlẹ̀ gan o láti last week Wednesday o mo mọ̀ pé ó padà wọn ó kan láyé lára bọ̀ a fẹ́ kó cast nǹkan ṣẹlẹ̀ o nǹkan ṣẹlẹ̀ gan mi ní parọ́ fún yín nǹkan ṣẹlẹ̀ gan tó tẹ̀léra wọn níjọ́ Wednesday yẹn ni gbogbo ẹ ti bẹ̀rẹ̀ lọ sókè o Saturday o Monday kó tó di pé wọ́n pa ọmọ tí wọ́n jí gbé tó tún gba 5 million ẹ̀dẹ̀ tún mọ ọwọ́ ẹni tí wọ́n ti gba bọ̀ ẹ wo nǹkan ṣẹlẹ̀ o nǹkan ṣẹlẹ̀ gan tí èsì eré tó yẹ pé ó ń jẹ́ nǹkan bànújẹ́ fún mi 4 days mi ò wẹ̀ ẹ má pè mí for now mo mọ nǹkan tí mo go through mo mọ nǹkan tó ṣe mí kò ṣẹlẹ̀ gan mo tọ́ pé gbogbo èdè máa fi ṣe program bọ́ níbi tí mo wà mí tí ṣetán láti ṣe program mo kàn yín kọ́kọ́ fẹ́ jáde kẹ́lẹ́ mọ̀ pé mo yìí ń bọ̀ nǹkan tí mo ń sọ yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kì í ṣeré o ogun ti wà nílẹ̀ Yorùbá àwa ti ń sọ fáwọn èèyàn wọn gbọ́ mo ṣe ń gbàdúrà pé kó kan pásítọ̀ kó kan àfáà tó wọ́n bá jẹ́ first class àfáà àwọn ṣéwù ńlá tilẹ̀ Yorùbá mi ì sọ ṣéwù Fúlàní bóyá èèyàn ọmọ Yorùbá àbẹ́yìn àfáà ìgbà yẹn lẹ́lo ákìlù yín ìgbà yẹn lẹ́lo ráàsù kìtábù yín kìí ṣe kìtábù ráàsù ọpọlọ yín tí ọpọlọ tí wọ́n fi gbé Kùránì lẹ̀ ẹ má lò pé wọ́n fi ọpọlọ tí wọ́n fi gbé ìwé tí wọ́n kọ lẹ̀ ẹ má lò pé ẹ lo ọpọlọ nú ìwé tí ẹ pé ẹnìkan fọpọlọ gbélẹ̀ ẹ gbọ́ mi yé torí ń tàwa náà ẹ gbé first class àfáà tó wà nílẹ̀ Yorùbá ọ̀fà mi máa ẹ wò first class àfáà ẹ jí wọn gbé kẹ́ pa wọn dànù first class pastor ẹ jí wọn gbé ẹ pa wọn dànù bẹ́ẹ̀ náà làwọn gómìnà bẹ́ẹ̀ náà tún ní ta ni o àwọn èèyàn míì àti àwọn ọba àwọn èèyàn lásán tí wọ́n jí gbé kò ka àwọn èèyàn mo ṣe mọ̀ ní torí gbà kan tó yẹ pé a fi ń jáde tá à ń sáré kiri tá à ń wò mo ti níbi tí wọ́n ti pa àwọn èèyàn tí wọ́n polóyún nígbà tá a lọ wò ó kí ni ìjọba ṣe sí láti gbà yẹn wọ́n pa Yorùbá ẹ̀ ń káwọ́ rọ̀ ẹ̀yin tẹ́ sáyìn ìwé onílùú pé ẹjọ́ nílẹ̀ ni ẹ ti lọ nọ́ọ̀tì ẹ ti lọ sáyìn gbogbo nǹkan yìí ń dùn mí mo mọ̀ pé tó bá yá tó bá ṣe pé mi yìí wà láyé tí kò tí ì pa mí tá sojú mi tí mo bẹ lọ́hùn torí gbogbo ẹni tó bá rántí kú láyé mo mọ̀ pé Ọlọ́run máa ń nífẹ̀ẹ́ mo nígbàgbọ́ àmọ́ ẹ máa mọ̀ wípé tó bá tó àsìkò gbogbo àwọn tẹ́ rí wọ́n á padà fèsì ẹ̀yìn ìjọba èmi sọ tèmi o ọ̀rọ̀ mi ò ní pọ̀ mo kàn wá ni
ní Benue. Eléyìí tí mo wá yìí tó bá tó àsìkò ẹ̀ tún rí mi láìpẹ́. Màá wá yànnà náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún gbogbo wa. Gbogbo ẹ̀yin ọ̀gá mi nílé lóko lájò lẹ́yìn òdì, mo máa kí yín. Mo fi Ọlọ́run Elédùmarè mo fi kí yín. Mo fi gbogbo àyè tẹ́ wà mo fi kí yín. Bọ̀tẹ́ ẹ̀ bá rí ọmọ yín pé ó jáde síta, ìdí nù, ìdí tẹ́ ẹ̀ fi rí mi. Bọ̀ lẹ́ni oríṣiríṣi prógrámù ni màá ṣe. Bẹ́ẹ̀ torí pé ara ń kan mí. Ẹni tí ò mọ̀ téèyàn ń fèsì pọ̀. Ara ń kan mí, mo sọ lẹ́ni. Ara ń kan mí o. Gbogbo tó ṣẹlẹ̀ mi ò gbàdúrà kó ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan yín. Kò ní ṣẹlẹ̀ sọ́mọ yín, kò ní ṣẹlẹ̀ sí aya yín, kò ní ṣẹlẹ̀ sẹ́bí yín o. Àwọn olórí wa làwa gbàdúrà kó ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ ni ó rí, bẹ́ẹ̀ ni ó ṣẹ. Ọ̀gá mi máa bí ara ń kan mí gan. Tó rẹ̀ mí 4 days mi ò wẹ̀ o. Mo ṣe wẹ̀ lánàá. Pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo wa pátápátá wà lórí ètò àtàrí tó tún máa wò létà. Ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní fojú sunkún aya, ẹ ní fojú sunkún ẹbí kankan. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹni tó jẹ́ pé ọmọ kan ló bí tí wọ́n gba 5 million lọ́wọ́ èèyàn mi tàjọ́ ṣe meeting, tí wọ́n gba 5 million lọ́wọ́ ẹ̀, tó tún pa ọmọ ẹ̀. Ẹ gbọ́ mi yé. Pẹ̀lú àṣẹ Ọlọ́run kò ní kàn yín, aburú ò ní kàn yín. Kò máa bímọ kankan, ọmọ ẹ̀yọ̀kan tó máa bí mà nù, òun ló máa tọ́ débi tó fi dàgbà díẹ̀. Ọlọ́run ọba tó láyé o, mo fi bẹ Ọlọ́run fún gbogbo yín. Ẹ ní aburú tó máa jù yín lọ. Mo yìí ń bọ̀, mo yìí máa sọ̀rọ̀, mo yìí máa kára sọ̀rọ̀. Ọ̀gá mi máa bí ẹ kọ́ọ̀tì ọ̀rọ̀ yìí. Tẹ bá tún kọ́ọ̀tì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ń sìn, ẹ tún lọ kọ́ọ̀tì ẹ̀ dé YouTube. Eléyìí tí mo fẹ́ kẹ́ ẹ kọ́ọ̀tì mo ti sọ lẹ́ẹ̀kan, ẹ tún gbọ́. Mo ní mo bẹ Ọlọ́run o. Even ẹ tún sọ pé Àfọ̀njá TV sọ, ẹ tún sọ pé Àdúkà sọ pé ó lóun ti bẹ Ọlọ́run sẹ́ pé kó pa àfáà tó bá tóbi jù nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ náà ni gómìnà, kí àwọn kidnapper jí wọn gbé. Bẹ́ẹ̀ náà ni kí wọ́n dẹ̀ pa wọ́n. Kàn gbé pásítọ̀ tó bá jẹ́ first class kí wọ́n pa, kí wọ́n jí gbé àwọn kidnapper. Bẹ́ẹ̀ náà ni ọba ìlú bíi 2 sí 3 kí wọ́n tún pa wọ́n. Wọ́n á lè mọ̀ pé àwọn èèyàn tí wọ́n jí gbé tí wọ́n pa yẹn nǹkan ni. Bẹ́ẹ̀ náà ni kí wọ́n jí ọba míì náà gbé. Torí pé àwọn èèyàn tí wọ́n jí gbé, àwọn èèyàn lásán yìí, kò sí tó kọ gómìnà lórí ẹ̀. So ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ kọ́ọ̀tì nìyẹn. Mo sọ ni. Gbogbo ẹ̀yin ẹ̀ tẹ́ ẹ̀ ṣe kìíní yìí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́jọba wa tẹ́ ẹ̀ bìkítà lórí àwọn tí wọ́n jí gbé, Ọlọ́run Elédùmarè á fi ìyà jẹ yín tọmọtọmọ pẹ̀lú àṣẹ Ọlọ́run Tẹ̀dùmarè. Èní program máa kọ̀ mo sọ, mo yìí tún padà bọ̀. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi, ẹ ní ráburú pẹ̀lú àṣẹ Ọlọ́run. Èmi ọmọ yín náà ni Oríadé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Mo fi àsìkò yìí mo fi kí yín lọ́pọ̀lọpọ̀. Tí mo bá dé àyè mi, tí mo dé studio mi, I will let you know. Màá tún wá padà láìpẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run Tẹ̀dùmarè. Ọlọ́run bá ò ní fi wá sílẹ̀. Ojú méjèèjì tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Bẹ́ẹ̀ ni ọwọ́ yín tẹ́ fi ń gbàdúrà, bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run Tẹ̀dùmarè ẹ ní fi gbọ́mọ sí. Pẹ̀lú ògo Ọlọ́run, ọwọ́ yẹn lẹ fi ṣiṣẹ́ owó, ẹ ní fi gbọ́mọ sí. Wọn wá ní gbé ọmọ yín dìgbàdìgbà, wọn à ní gbé wá ká wọn lé pé ó ti kú. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, gbogbo ẹni tọ́lọ́run ọba dá láyé, ẹ ní fojú sunkún ọmọ. Ọlọ́run ọba mi Èdùmàrè á máa wà pẹ̀lú wa. Ẹ ṣé púpọ̀ ẹ̀yin ọ̀gá mi, ẹ̀yin bàbá mi. Mr. Anjorin mo kí yín, ẹ kú àdúró tì mí. Masbi TV mo kí yín. Bẹ́ẹ̀ náà ni mo kí ẹ̀yin àgbààgbà mi. Mo kí yín gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ mi. Oyèdípọ̀ mo kí yín lọ́pọ̀lọpọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ mi mo kí yín. Tó bá tún di láìpẹ́ ẹ tún rí mi níbi tí mo bá ti sọ̀rọ̀. Àdúrà wa gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ó dìgbà kan náà.